bí irọ́ bá lọ lógún ọdún ọjọ́ kan ṣoṣo báyìí òun lòtítọ́ máa bá a. Àṣírí Sunday Igboho ti tú o. Sunday Igboho ń parọ́ fún gbogbo ọmọ Yorùbá. Sunday Igboho ń tan gbogbo ọmọ Yorùbá. Sunday Igboho ń fi Yorùbá nation bójú nítorí ìmọ̀tara ẹni nìkan. Ọ̀rọ̀ yìí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ń gbé kiri orí ẹ̀rọ ayélujára. Ọ̀rọ̀ tí èmi Bayo Black tí mo bá sọ nípa olóyè Aládìsá Adéyẹmọ Ìgbòho Òòṣà, ó ti kúrò lọ́rọ̀ pé wọ́n ní wọ́n pé, ó ti kúrò lọ́rọ̀ bóyá irọ́, kò sí irọ́ ń bẹ̀. Tó bá ṣe rí gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà ni màá ṣe sọ. Ó yà mí lẹ́nu nígbà tí mo rí àwọn ọmọ Yorùbá kan tí wọ́n kóra wọn jọ tí wọ́n ní Sunday Igboho betray Yorùbá Nation Movement. Mo ní Yorùbá Nation Movement èwo ń bẹ̀ ní ọjọ́ kìíní àná. Ọ̀rọ̀ yìí ni mo sọ ní ọjọ́ kìíní àná nígbà tí àwọn kan kóra wọn jọ tí wọ́n ń dìkùnkù tí wọ́n sọ wípé Sunday Igboho ń tan àwọn ọmọ Yorùbá ni. Sunday Igboho ní nǹkan kan tó fẹ́ ọ̀fà ilẹ̀ Yorùbá, ó ń fi Yorùbá Nation bójú ni káwọn ọmọ Yorùbá kó má tẹ̀lé Sunday Igboho. Mo wá jáde, mo wá sọ̀rọ̀, mo ní tí ó bá sí Sunday Igboho, mo ní kò sí nǹkan tó ń jẹ́ Yorùbá Nation. Mo ní tí Sunday Igboho bá sọ lénìí pé òun ò ṣe Yorùbá Nation mọ́, mo ní Yorùbá Nation Movement yẹn mo ló máa wó. Mo ní kò, because ẹni tó mojú ògùn òun ní pa bìnírè. Kí ni mo sọ eléyìí fún? Arábìnrin kan jáde sí mi tó máa lọ ń ṣe àtẹ̀nù nínú ilé olóyè Aládìsá Adéyẹmọ Ìgbòho Òòṣà tí ogun tó ṣẹlẹ̀ nínú ilé olóyè ní July 1st ní ọdún 2021 tí ó ka mọ́bẹ̀. Mo ti rò pé òun náà wà lára àwọn tó nífẹ̀ẹ́ olóyè Aládìsá Adéyẹmọ Ìgbòho Òòṣà ni. Mo ní kẹ́nikẹ́ni má bà Chief Dr. Sunday Igboho lórúkọ jẹ́ nítorí pé ó fẹ́ rí viewers, nítorí pé ó fẹ́ jẹ́ kí àwọn èèyàn kí wọ́n mọ òun. Mo ní kẹ́nikẹ́ni má bà Chief Dr. Sunday Igboho ní orúkọ jẹ́. Arábìnrin ìjáde kò sí irú irọ́ tí kò pamọ́ mi tán torí promotion ló ń wá. Ó fẹ́ kí n dárúkọ òun ni, èmi ò dẹ̀ ṣetán láti dárúkọ ẹ̀ torí pé kí ni level jura wọn lọ. Òtítọ́ ọ̀rọ̀ òun làwa gbé dání. Nǹkan tó máa ṣe ọmọ Yorùbá láǹfààní òun làwa gbé dání. Ìgbà tí Chief Dr. Sunday Igboho náà ti wá rí wípé ibi tí a fojú sí lórí ọ̀rọ̀ Yorùbá Nation ọ̀nà ò gbà bẹ́ẹ̀, tí Chief Dr. Sunday Igboho dẹ̀ rí pé the best solution, the best man for the job òun náà ni bàbá wa Ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ẹ wo iye àwọn tí wọ́n ti pàdánù ẹ̀mí wọn lórí ọ̀rọ̀ Yorùbá Nation yìí. Kí lẹ rí ṣe sí? Bí Chief Dr. Sunday Igboho bá lóhun ò ṣe Yorùbá Nation mọ́, ṣé ó sọ pé kẹ́yìn má ṣe mọ́ ni? Mo tún sọ, ẹni tó bá bí baba ńlá kú bàbá ère kó pariwo Yorùbá Nation. Ẹni tó bá bí baba ńlá kú bàbá ère kó ṣe rally Yorùbá Nation. Ẹ má jẹ́ ká tanra wa. Tá a bá ń wá solution, ẹ jẹ́ ká wá solution síbi tó wà. Ká máa wá fi orúkọ Chief Dr. Sunday Igboho parọ́, ká máa bú ọba torí ká lè réyàn wò wá, ká máa bú ìjòyè torí ká lè rẹni tó máa wò wá, ká máa bú àwọn ọlọ́lá, àwọn tí orí ti ṣẹ́gi ọlà fún látàrí wípé wọn ò support Yorùbá Nation, pàápàá jùlọ àwọn lọ́balọ́ba wa. Àwọn bàbá yìí ti délé ayé ṣáájú wa, wọ́n ti rí nǹkan táwa ò rí. Chief Dr. Sunday Igboho dẹ̀ gbìyànjú lórí wípé kí Yorùbá Nation yẹn kó bọ́ sí. Gbogbo agbára tí Chief Dr. Sunday Igboho sà pàbó má ló já sí. Ọ̀rọ̀ tèmi Bayo Black bá sọ lórí ọ̀rọ̀ Chief Dr. Sunday Igboho àti Yorùbá Nation, kò sẹ́ni tó lè sọ pé kí n gbé ẹnu mi sọ́hùn torí pé kí ni evidence wà tó yapa. Ìgbà tẹ́ tún gbé ẹnu gbèkúgbè, tẹ́ tí ń gbé oríṣiríṣi èèyàn wá. Sunday Igboho ń tán yìí ni, Sunday Igboho ṣe declaration, kò ṣe reclamation, kò ṣe gbá kan, kò ṣàwó kan. Ṣé kí Chief Dr. Sunday Igboho rí nǹkan tó máa kó bá ilẹ̀ Yorùbá kí bàbá ìdẹ́ support ẹ̀? Kò possible. Chief Dr. Sunday Igboho kì í ṣe ọmọ àlè Yorùbá.
ìgbà tí ilẹ̀ Yorùbá ń béèrè fún àánú tí gbogbo igbó ilẹ̀ Yorùbá tó di igbó àìwọ̀, Chief Dr. Sunday Igboho dìde, ó má gbìyànjú, ó ṣe èyí tó lè ṣe. Tẹ́yìn bá wá rí wípé Chief Dr. Sunday Igboho tẹ̀lé bàbá wa Bọ́lá Ahmed Tinubu, ẹ̀yin ò dẹ̀ fẹ́ tẹ̀lé, eléyìí ti túmọ̀ sí wípé ẹlẹ́tàn ni yín, olóṣèlú ni yín, ẹ kórìíra President Bọ́lá Ahmed Tinubu ni. Torí pé kí ni, tí ẹ ò bá kórìíra President Bọ́lá Ahmed Tinubu, ẹ ò ní máa ti Chief Dr. Sunday Igboho ní tìkùtì. Tó bá jẹ́ pé ẹ nífẹ̀ẹ́ Chief Dr. Sunday Igboho ni, ibi tí Chief Dr. Sunday Igboho bá lọ, ibẹ̀ la máa ṣe kí ni, ibẹ̀ ló yẹ ká tẹ̀lé lọ. Èmi Bayo Black àti ìdílé mi a tẹ̀lé Chief Dr. Sunday Igboho lọ sọ́dọ̀ bàbá wa Bọ́lá Ahmed Tinubu. Ìdìbò 2027 tó ń bọ̀ yìí, lágbára Ọlọ́run, kí Ọlọ́run dá ẹ̀mí mi sí, kí Ọlọ́run dá ẹ̀mí àwọn mọ̀lẹ́bí mi sí, ààrẹ Bọ́lá Ahmed Tinubu, òun la máa dìbò yẹn fún, torí òun ló kájú ẹ̀, òun ló lè ṣe. Òun ló lè ṣe kí ni? Òun ló lè ṣe. Chief Dr. Sunday Igboho kì í ṣe ọ̀dàlẹ̀. Ìgbà tí Chief Dr. Sunday Igboho ń pariwo Yorùbá nation, Yorùbá nation, Yorùbá nation, ṣe bí àwọn ọmọ Yorùbá náà ni wọ́n ń bú Chief Dr. Sunday Igboho. Ṣe bá àwọn ọmọ Yorùbá náà ni wọ́n sọ wípé Sunday Igboho mọ̀ nǹkan tó ń sọ. Tí Sunday Igboho bá mọ̀ nǹkan tó ń sọ ni kò ní sọ̀rọ̀ nípa Yorùbá nation. Ẹ jẹ́ kí n máa dárúkọ ẹni yìí, Ọ̀kanlọ́mọ, Alhaji Shakirudeen Ọ̀kanlọ́mọ. Ó sọ ọ̀rọ̀ kan, wọ́n grant interview yẹn ní QH radio lọ́dọ̀ brọ́dà mi Quadri Hamzat, QH radio ní Ghana, kí Ọlọ́run bá mi wà pẹ̀lú brọ́dà mi. Wọ́n sọ nínú ọ̀rọ̀ yẹn, ó ní pé kí Chief Dr. Sunday Igboho àti àwọn olólùfẹ́ wọn, ó ní kí wọ́n fọ́ọ̀mù political party, kí wọ́n dẹ̀ lọ gba fọ́ọ̀mù ní ọ̀dọ̀ INEC, kí wọ́n lọ register political party sọ́dọ̀ INEC, kí gbogbo ọmọ Yorùbá wá dìbò, kí wọ́n wọlé, kó lọ ṣe nǹkan tí ó rò wípé ó ń jẹ àwọn ọmọ Yorùbá níyà. Ó sọ nígbà yẹn pé ìyẹn bẹ́tà ju ká máa pariwo pé Yorùbá fẹ́ pín lọ, wípé kí Nàìjíríà pín. Ẹ má jẹ́ ká tanra wa, ẹni tó bá sọ wípé kí Nàìjíríà pín, ẹni yẹn ọ̀tá ìjọba ni o, ẹni yẹn dẹ̀ ṣẹ̀ sófin. Ẹni tó bá dẹ̀ ti ṣẹ̀ sófin, kò sí ẹni tí idà òfin ò lè mú. Kí ló fà á tí ariwo Yorùbá nation tó fi jẹ lọ́ngbà yẹn ni wípé ìgbìyànjú Chief Dr. Sunday Igboho, ìgbésẹ̀ àkọ́kọ́ tí Chief Dr. Sunday Igboho gbé lórí wípé ibi tí ìyà ti ń jẹ àwọn ọmọ Yorùbá, Chief Dr. Sunday Igboho kọ́kọ́ gbé ìgbésẹ̀, ó kọ́kọ́ wọ inú igbó lọ, gbogbo àwọn Fúlàní jàǹdùkú, gbogbo àwọn Fúlàní darandaran, gbogbo àwọn Fúlàní tí wọn ò tẹ̀lé òfin Nàìjíríà, tí wọ́n ń fi inú igbó ilẹ̀ Yorùbá bójú láti wu ìwàkiwà. Chief Dr. Sunday Igboho kọ́kọ́ gbógun tì wọ́n láti lé wọn lọ́nà. Ìgbà tí Chief Dr. Sunday Igboho ń ṣe eléyìí, tó di pé àwọn kan fẹ́ máa ṣe ìdíwọ́ látàrí wípé ẹni tó wà ní president ìgbà náà Fúlàní ni. Chief Dr. Sunday Igboho wá wò wípé tó bá wá rí bẹ́ẹ̀, tó bá jẹ́ wípé àwọn ọmọ Yorùbá a lè béèrè fẹ́tọ́ wa mọ́ lábẹ́ ìṣàkóso Nàìjíríà, tó bá rí bẹ́ẹ̀, ọmọ Yorùbá ẹ jẹ́ ká pín o. Àmọ̀ràn ni Chief Dr. Sunday Igboho mú wá, tí àwọn ọmọ Yorùbá kan dẹ̀ ti àtìlẹ́yìn fún Chief Dr. Sunday Igboho. Àmọ́ lára àwọn tí wọ́n ṣàtìlẹ́yìn fún Chief Dr. Sunday Igboho, ọ̀dàlẹ̀ ló pọ̀ jù nínú wọn, onímọ̀tara ẹni nìkan òun ló pọ̀ jù nínú wọn, alábọ̀dé òun ló pọ̀ jù nínú wọn. Àwa tá a bá ti wá sọ òótọ́ ọ̀rọ̀, ó máa mú wa sọ́wọ́, ó máa bẹ̀rẹ̀ sí ní máa bú wa. Òun ni prógráàmù tẹ́rí tí arábìnrin tó lọ́ máa lọ ń ṣe àtẹ̀nù nínú ilé olóyè Aládìsá Adéyẹmọ Ìgbòho Òòṣà tó ṣe, torí pé DSS ti kó, torí pé wọ́n ka mọ́nú ilé olóyè níbi tó ti lọ ṣe àtẹ̀nù, DSS dẹ̀ kó, ó dèrò Àbújá. Èèyàn kan wá sórí platform, ó wá ń ba orúkọ Chief Dr. Sunday Igboho jẹ́. Èmi Bayo Black mo wá jáde, mo wá sọ̀rọ̀, ẹ wá ń pa irọ́ oríṣiríṣi, ẹ wá ń pa mọ́ mi. Ṣé ẹ ti rí báyìí? Ojú yín ti já báyìí o.
ìtọ́ba wá bí babaláku bàbá ìrẹ́nu yín kó jáde kó máa pariwo Yorùbá nation tó fi òbá nímu. Chief Dr. Sunday Igboho ti mú solution dé. Ẹ jẹ́ ká support security network tí Chief Dr. Sunday Igboho gbé jáde. Ẹ jẹ́ ká support ẹ̀ pẹ̀lú inú kan. Àwa tá a bá kẹ́fìn pé inú igbó kan wà táwọn jàǹdùkú àwọn ajínigbé àwọn ọ̀daràn tá a bá kẹ́fìn pé inú igbó yìí wọ́n fi bẹ̀ ṣe ibùgbé, ẹ jẹ́ ká tètè ṣe kí ni ẹ ta Chief Dr. Sunday Igboho lólobó káàkiri ilẹ̀ Yorùbá. Ètò àbólẹ̀ Yorùbá bàbá wa Bọ́lá Ahmed Tinubu wọ́n ti fà lé Chief Dr. Sunday Igboho lọ́wọ́ láti ran àwọn elétò ààbò ọlọ́pàá ní sójà ní civil defence ní sósèfù gbogbo ẹ̀ OPC àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọlọ́pàá ń ṣiṣẹ́, sójà ń ṣiṣẹ́, OPC ń ṣiṣẹ́, gbogbo àwọn ẹ̀ṣọ́ elétò ààbò ni wọ́n ń ṣiṣẹ́ wọn, àmọ́ agbára wọn ò ká, wọ́n ń gbìyànjú. Ẹnìkan tó dẹ̀túlé sọ́pọ̀tì wọn tó kájú ẹ̀ òun náà ni Chief Dr. Sunday Igboho. Ẹ yé pé Sunday Igboho lọ́dàlẹ̀ mọ́, Sunday Igboho kì í ṣọ̀dàlẹ̀. Ohun tó tọ́ ni declaration tí Sunday Igboho ṣe fún bàbá wa President Bola Ahmed Tinubu. Àwa ọmọ Yorùbá tábà tí ì ṣe káàdì ìdìbò wa, nǹkan tá a lè fi kọ̀yà nìyẹn o. Ẹ yẹ ká lọ gba káàdì ìdìbò wa, ká lọ dìbò pírẹsidẹ́ǹtì fún bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Tó bá ti ṣe rí Ogun State táwa wà yìí, Ogun State Central, mo bẹ ẹgbẹ́ òṣèlú APC, èmi Báyọ̀ Black, mo bẹ ẹgbẹ́ òṣèlú APC, ẹ jọ̀ọ́ ẹni tó kájú ẹ̀ òun ní kẹ́ jẹ́ ká fún ní tíkẹ́ẹ̀tì. Professor Yemi Oke SAN Bámòfin ilẹ̀ Ẹ̀gbá, Mr. Solution, that is the perfect man for the job. Ẹ jọ̀ọ́ ẹ yẹ ká fún Professor Yemi Oke, ẹ yẹ ká fún wọn láyè láti ṣaṣojú wa l'Àbújá. Torí pé kí ni ọ̀pọ̀lọpọ̀ ibi tó kù díẹ̀ káàtó sí táwọn senators wa wọ́n gbìyànjú ní tòótọ́ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń wá solution kiri. Professor Yemi Oke fúnra rẹ̀ is the solution. Tí a bá fún Professor Yemi Oke láyè láti ṣaṣojú wa l'Àbújá, ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó jẹ́ ìṣòro wa kò dìgbà tá a bá ń sọ pé Yemi Oke máa ṣe báyìí, ó máa ṣe báyìí, ó máa ṣe báyìí. A mọ̀ nǹkan tí everybody ló mọ̀ nǹkan tó lè ṣe tí Professor Yemi Oke lè ṣe. Because tí n bá sọ wípé báyìí wọ́n á ní Báyọ̀ Black tó ti wá ń campaign, mi ò wá campaign fún Professor Yemi Oke, àmọ́ Professor Yemi Oke ni solution. Bámòfin ilẹ̀ Ẹ̀gbá, gbogbo ẹ̀yin olóyè ilẹ̀ Ẹ̀gbá, kábíyèsí bàbá mi Aláké tilẹ̀ Ẹ̀gbá, ọba wa Gbádébọ̀ Àrẹ̀mú, mo ṣe kábíyèsí o. Ẹ jọ̀ọ́ lára àwọn olóyè yín ni bàbá wa Yemi Oke. Ẹ bá wa sa gbogbo ipá wọn, ẹ bá wa bá chairman APC Ogun State sọ̀rọ̀. Bàbá wa Yẹmí Sànúsí, èmi Báyọ̀ Black mo rawọ́ ẹ̀bẹ̀ sí yín. Ẹni tó kájú ẹ̀ tó lè ṣe Yẹmí Oke ni. Àwọn ará ìlú ọdẹ ti fi dá mi lójú pé tí APC bá lè fún Professor Yemi Oke ní tíkẹ́ẹ̀tì, wọ́n láwọn ṣetán láti di ìbò yẹn fún ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n bá fún Professor Yemi Oke ní tíkẹ́ẹ̀tì. Torí pé kí ni tó bá ń sọ̀rọ̀ nípa solution, Professor Yemi Oke ní solution táwọn èèyàn ṣe kí ni tí wọ́n rẹ́dì láti dìbò fún. So Chief Dr. Sunday Igboho kò kí ń ṣe ọ̀dàlẹ̀ o. Fún ìlọsíwájú ilẹ̀ Yorùbá, fún àgbéga ilẹ̀ Yorùbá, fún àgbéga Nàìjíríà lápapọ̀, òun ló mú kí Chief Dr. Sunday Igboho ṣàtìlẹ́yìn, kí wọ́n dìde àtìlẹ́yìn fún bàbá wa President Bola Ahmed Tinubu. So ìwọ ọmọ Yorùbá tó mọ̀ pé o fẹ́ ìlọsíwájú ilẹ̀ Yorùbá, tó mọ̀ pé o fẹ́ ìṣọ̀kan fún ilẹ̀ Yorùbá, ẹ jẹ́ ká dìde àtìlẹ́yìn wa fún Chief Dr. Sunday Igboho. Ẹ jẹ́ ká dìde àtìlẹ́yìn wa fún President Bola Ahmed Tinubu. Ẹ jẹ́ ká dìde àtìlẹ́yìn wa fún bàbá wa Professor Yemi Oke Bámòfin ilẹ̀ Ẹ̀gbá. Báyọ̀ Black lórúkọ tèmi, mo sọ ìmúdúró náà, ó tún dijọ́ mi ọjọ́ rẹ̀. A ó máa bọ̀bẹ̀ níbẹ̀ ṣú àtẹ́lẹsẹ̀ a sì máa bẹ̀nà wò. Gbogbo ẹni bá ní a máa bọ̀
òun náà la ò ní dé bá láṣẹ Elédùmarè. Èmi ni tí ń tòótọ́ mo sọ yìí, mo dúró ná, ire o.